ọ̀rọ̀ ni bàbá Akéúgba Gold sọ yìí o, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́n tí bàbá Akéúgba Gold sọ. Kẹ́ ẹ lè mọ̀ pé àwọn mùsùlùmí yàtọ̀ síra o, àwọn ọ̀daràn alákatakítí wọ́n yàtọ̀ sáwọn tán mú ní humanity o. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Akéúgba Gold bá wa sọ nínú fídíò yìí, ẹ jẹ́ ká gbọ́. Ṣé bí ẹ̀sìn Islam yìí kan náà lẹ́jọ́ ń ṣe? Ẹ máa wo ọ̀rọ̀ ọmọlúwàbí, ẹ máa wo humanity, ẹ máa wo ọ̀rọ̀ làákàyè, yàtọ̀ sẹ́yìn olórí kíkú tẹ́ ẹ̀ mọ̀jú kẹ́ ẹ pààyàn nìkan lọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Akéúgba Gold sọ, ẹ jẹ́ ń fohùn wọn lẹ̀ ká gbọ́. wọ́n gbà pé èèyàn rẹ̀ wọ́n fi sílẹ̀ ẹni tó bá ní ṣẹ̀rí àtàwọn mọ̀ tá a bá yẹ bá kọ́ lélẹ̀ ọ̀dẹ̀ ní tí wọ́n pa irú ẹ̀ náà lè ń gbé kalẹ̀ lẹ́yìn wa. àwa táwọn sọ fún mi pé n tẹ́ ìṣe yìí ànábì ò ṣe báyìí gbogbo wa lẹ́sọ̀ kékeré orúkọ gbogbo rẹ̀ fún wa tán láti bí ọdún 5 nílẹ̀ yìí ẹ̀ máa ń tẹ́ fojú Akéúgba Gold yìí. tí ọba sí ibi Ọlọ́run fún mi ní spirit of resilience wà láì wọ́n tọ́lọ́ bá tọ́lá jẹ. ẹ̀sìn tá a gbé dé ẹ wo bí tó bá wá dé gbogbo ẹ̀yin tẹ́ mú ẹ̀sìn kankankankan out market ẹ wo bí tẹ́ kó bá ìsìlámù dé nílẹ̀ Yorùbá ìdáná yóò ti fi hàn. Kò lè yàgbà àgbà ẹ̀sìn ẹ̀ ti dé. Ẹ má jẹ́ káwọn bòkóbòkó yọ wọlé Yorùbá. Kò dẹ̀ sí ní tí ó ẹ̀kọ́ ìjọba láti wọlé Yorùbá. Tó gbogbo àwọn afáàtì ẹni radical ideology. Níjọ́ tí ẹ gbẹ́gùn mi wọ̀ Ìbàdàn. Mo pariwo ń jọ náà. Mo ròyìn bí àwọn Boko Haram bí ẹ ṣe ń dún gbẹ̀yàn láti pàkọ́ tẹ̀ bánàtì. Mo sọ ń jọ náà mo ní sa safe nílẹ̀ Yorùbá. Are we safe? Ṣé ṣọ́ ọ̀pá safe? Torí pé gbogbo ibi tí màálù bá ti ń lọ lékeleke máa ń tẹ̀lé. Ibi ẹ bá ti rí lékeleke màálù jìnnà rẹ̀. Ibi ẹ bá ti rí màálù lékeleke ó jìnnà rẹ̀. Wọ́n jọ wọn ń tọ̀ pàṣẹ ara wọn ní nǹkan bú ní tẹ̀lẹ́ ní bú nǹkan re ní tẹ̀lẹ́ ní re. Mo sọ fún yín jọ́nà mo ní kò ní tẹ́ gbé wọ̀lú yìí tẹ́ gbé wọlé Yorùbá yìí ṣé yóò lẹ́yìn re ṣé yóò lẹ́yìn re ẹ̀fọn jáde bíi tata ẹ̀mọ bẹ́ẹ̀ bú ẹ̀mọ yorùkọ tẹ́ fún mi. Ṣé nítorí ẹ̀ náà lè gàngọ̀ nítorí Akéúgba Gold àti gangri náà àti ebu àti ìgbé out market kí ni resort ìbò lẹ́ bá dé ìdáná yóò ti fi ya. ó kàlà òkà mi yẹkùnú wàkùdà jùlọ́tún wà. Mo sọ ní jọ́nà mo ní tẹ́ ìpàkẹ́tẹ̀ pàgẹ́tọ̀ fẹ́ dùn egungun orí ènìyàn àti egungun báyà ènìyàn wọ́n á sọ dìgì tí wọ́n fi máa kó náà tẹ̀ wọ́n pa ayọ̀ rẹpẹtẹ ẹ̀wọ̀n tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́ náà bàbá máa ń pè ní káyàmọ́ náà lè máa pè káyàmọ́ làwọn Yorùbá mi máa ń pè ẹ̀wọ̀n tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́. Wọ́n gbẹ̀sìn yá àgbẹ̀sìn ó sì jà pa ẹni wọ́n gba sẹ̀ríà bí ó gba sẹ̀ríà ó sì jà pa ẹni. Mùsùlùmí wà ní 70% àwọn èèyàn tó wọ́n pa ẹ̀jẹ̀ sọ̀bàlà wọ́n fi pààyàn tó súnmọ́ 200 láàrin wákàtí díẹ̀ fi aṣọ yẹn sílẹ̀ láàrin wákàtí díẹ̀ wọ́n fi pààyàn tó súnmọ́ 200 ní tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn oríṣi mẹ́rin òun àwọn terrorist tí wọ́n bẹ ní Nàìjíríà ìpìlẹ̀ gbogbo wọn ní Boko Haram àwọn another sect àwọn làwọn Lakurawa another sect àwọn làwọn Ansaru ọ̀tọ̀ làwọn Iswap kò sílẹ̀ tí ó wà deadly nínú gbogbo wọn àmọ́ ìyàtọ̀ ń bẹ nínú manner of operation module of branding wọn ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báyìí tí a bá wọ̀lú kan tí a kọ́kọ́ ṣe wá sí fáwọn èèyàn ẹ lọ wá díẹ̀ Boko Haram gangan ni Lakurawa yìí ṣe wá síbẹ̀ àwọn wọ̀ ni wọ́n jẹ tí wọ́n jẹ dùn ní Iswap yìí ṣe wá síbẹ̀ Ansaru yìí ṣe wá síbẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ jáde tí a bá fi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tí a fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ bí ṣe káwù ṣe present yẹn làwọn náà present pé nahnu ahlu sunna wal jamaa kama qala Imamul Islami Sheikh Abdul Wahhab bí ṣe káwù ṣe máa kányẹ bẹ́ẹ̀ làwọn náà kọ́kọ́ kà wọ́n introduce àwọn pé ahlu sunna ni wà Salafi làwọn o ìtàwọn ilé wa irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní káyàmọ́ ta ló ń pè nǹkan bẹ́yẹn irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní káyàmọ́ wọ́n ka òfin àwọn èèyàn rí pé òfin ṣẹ̀ríà àtẹ̀gbẹ́ wa yìí ó yàtọ̀ sọ́ni tí náà ṣẹ̀ríà mùsùlùmí tó yẹ bá pẹ́ kan ò ní tako ṣẹ̀ríà amẹ́ẹ̀tẹ́ yìí gbé bọ̀ yìí political ṣẹ̀ríà ni destructive ṣẹ̀ríà ni eléyìí ti yàtọ̀ sí ṣẹ̀ríà tí wọ́n ń lò ní Saudi Arabia lásìkò yìí ṣẹ̀ríà kápáni kápáni wàláhì ní majority tí wọ́n ń gbé bọ̀ mo sọ ń jọ náà pé gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ló wà kámúni lókun lọ́wọ́ ẹ̀ ló wà káde ní mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà kápáni lọ́rùn lọ́wọ́ ẹ̀ ló wà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà. onídọ́nà lọ́wọ́. fàyínà náírà bílẹ̀ òde ẹni tó ti ká fàyínà rẹ̀ arúgbà arúgbàlù àdàmú. ọ̀rọ̀ ní síwájú ogun òní ní síwájú ọ̀tẹ̀ ètè ní síwájú fìtínà bẹ́ẹ̀ ni onílà aka ẹ̀yìn àgbààgbà lẹ̀ Yorùbá wò náà. fàgbọ́n tó mi náà kà á tó mi lẹ́ta ṣe. ẹni ó ní mùsùlùmí ẹgbẹ́ òun tó ní kì í ṣe mùsùlùmí rí àdánwò ikú mùsùlùmí kọ̀mọ̀fẹ́ ká ayé lára mọ́ ẹ̀yin lẹ́fà ẹ̀yin mọ̀tàṣà tìjú ẹ̀yin oníkankankanka àdínì ẹ̀yin onífìtínà àdínì ẹ̀yin aládẹ́wò àdínì ẹ̀yin lẹ́fà. Trump ń sọ̀rọ̀ lamẹ́ríkà lé àbáná ló sọ ni ìmọ̀ba lọ́mọ sọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ mọ̀ba ní tí wọ́n ń tẹnu wọn ní gbẹ́jọ́ wọ́ tí wọ́n bá rí jẹ́ tọkọ bá àwọn kírísítẹ́nì gbogbo mùsùlùmí tó pa yín fọ́ kí ló fà wọ́n ti wọ́ pé ìdàkan náà jọ ní ebi Kùránì kan náà lẹ́jọ́ kan ẹlẹ́sìn kan náà lẹ́jọ́ sí báwo lẹ́sìn Ọlọ́run sì wá ní dínkù báwo làwọn yòòsè ní sápò ní jẹ́sì sáwọn tẹ́ pa fámìlì wọn ní káyàmọ́ sáwọn lẹ́yìn ọ̀pá àwọn ọmọ wọn tó ṣe Islam padà àbí ẹni tẹ́ dún mú bàbá ẹ̀ lójú ẹ̀ yóò tún pọ̀ wọn ṣe Islam àbáwọn tẹ́ wọlé káyàmọ́ tẹ́ sọ̀rọ̀ níjẹ̀ dáwọ́rọ́ wọ́n pa àwọn èèyàn pakúpa wọ́n bẹ́ orí àwọn èèyàn wọ́n fìbọn fọ́ wọn ní fún wọ́n tó lé wọn ná ó dídì ìlú dáwọ́rọ́ ẹni tó bá lóun ọ̀tẹ̀ ní tí wọ́n gbé dání wọ́n gbà pé èèyàn rẹ̀ wọ́n fi sílẹ̀ ẹni tó bá ní ṣẹ̀rí àtàwọn mọ̀ tá a bá yẹ bá kọ́ lélẹ̀
ọdẹ ni tí wọ́n pa irú ẹ̀ náà lè ń gbé kalẹ̀ lẹ́yìn wa àwa táwọn sọ fún yín pé ń tẹ̀ ṣe yìí ànábì ò ṣe báyìí gbogbo wa lẹ́sọ̀ kékeré orúkọ gbogbo rẹ̀ fún wa tán láti bí ọdún 5 nílẹ̀ yìí ẹ̀ máa ń jẹ́ fojú àti ògbàgbọ́ òbí tí ọba sí pé ọlọ́run fún mi ní spirit of resilience wà láì wọ́n tọ́lọ̀ bá tọ́lá jẹ́ síjọ́ wọn lọ kó sódà pàdé wa ní àbíjọ́ wọn lọ kọ́ lọ́pàá pàdé wa láfẹ́ ká àbíjọ́ tí ẹ dáṣọ eégún tí a kọ́ orúkọ àti ògbàgbọ́ òbí àbíjọ́ tí ẹ ń pèsè lórí tẹ́ ń pèsè láàrin lórí ta tí ẹ kọ́ èsù ni wọ́n ń pè jọ́nà tí ẹ kọ́ orúkọ àti ògbàgbọ́ òbí àbíjọ́ tí wọ́n fún wa ní ọkọ̀ pásítọ̀ táàgẹ̀sẹ̀ wọn lẹ́sẹ̀ kan ju pé ẹjẹ́ gbogbo wọ́n jọ gbé lálàáfíà ẹjẹ́ àjọ gbé lálàáfíà gbogbo nǹkan bú tí àwọn tí sẹ̀tánì gbogbo oníṣẹ́ sẹ̀tánì kò sí èsì òsì lọ́wọ́ wọn. ní ẹ̀ Yorùbá àbá ìsìlámù pẹ̀lú àpẹẹrẹ ni táwọn afọ abápàdé ara wọn wọ́n bẹ̀rẹ̀ kíra wọn wọ́n bọ̀ra wọn lọ́wọ́ wọ́n mọ̀ sí anakunmọ̀lá níbo lánàkunmọ̀lá ìṣẹ́gun sí wọn sí ebú àkègbè ni gbogbo tó jẹ mọ́ àpọ́nlé gbogbo tó jẹ mọ́ ìtìjú ẹ̀ka kúrò lára Islam àbí òfin aṣọ mi sílẹ̀ ẹ wá lẹ́yìn náà pàṣẹ ọ̀nà dáadáa ó ti ti àwọn èèyàn yín tí a bá ti rí tẹ́nìkan ṣe wá sí tí ń correct yín ìṣẹ̀lẹ̀ wọ́n fasori tán wọ́n fasori péjẹ ẹgbẹ́ nìkan ni yóò máa lo sim card bí mẹ́wàá yóò máa lo péjì Facebook bí mẹ́wàá ó nìkan yóò máa comment kí ẹni tí ń sọ̀rọ̀ wọlé bá lérò pé gbogbo ayé ní ṣépè fóun ẹgbẹ́ nìkan ni yóò sì ní orúkọ bí mẹ́wàá ẹwọ́n tẹ̀ ṣe ṣètàní èébú ègbè inú Ramadan ìfọ̀kànbalẹ̀ la fi gbàwẹ̀ kẹ́ tó dé ẹni lẹ́tẹ̀ lẹ́sẹ̀ àwọn Ramadan dàwẹ̀ fìtínà tá a bá gbàwẹ̀ Ramadan náà tí wọ́n kì í ṣe mùsùlùmí ẹ̀wọ̀ lọ́wọ́ àwọn àwọn míì náà bá wà gbàwẹ̀ ẹni lẹ́gbẹ́ wàhálà dé Ramadan wá di oṣù ègbè ó di oṣù èébú ó di oṣù ìpàdé tí wọ́n ṣe mùsùlùmí jẹ́ Islam ẹ̀wọ̀ yorùkọ tí wọ́n fà nàbì wọ́n fà nàbì ní fílọ́fà ẹ̀yin ni mo ṣe wá sí kọjá mo ní gbogbo bẹ́ẹ̀ sí àtàkì ẹ̀sìn wọ̀nyí ẹ̀yin ẹ̀yẹ bá mi wá wá sí ẹ̀yà lé mo ní mo fi Ọlọ́run búra tí àwọn èèyàn yìí bá dé sí yín Kùránì tá ń kàtà àgbọ̀yé rightly wọ́n máa kà ẹ́ sì máa yí lórí àga lójú kan náà gbèsè Kùránì tí wọ́n náà ní ẹ̀sìn káyì torí wọ́n twist yẹ bẹ́ẹ̀ ìṣẹ̀rọ papọ̀lọ̀ ti yẹn pé bẹ́ẹ̀ tọwọ́ bẹ̀ sí ni wọ́n tọwọ́ bọ̀ ti yẹn mo wí fún yín tó kọ́rọ̀ tó dẹ̀ sí ẹ̀yin lẹ́ẹ̀gbọ́. ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín àwọn sábà nínú àlùsùnà àwọn wàbíyà nínú àlùsùnà ànígbà ẹ̀ lè pa wá nu tán ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín yàrá darí ayé. torí tẹ́ ẹ̀ bá kọ́sàn àwọn òmùgọ̀ àárín yín ayé òní bákan náà ní gbogbo yín ayé ti gbẹ̀yẹ bẹ́ẹ̀ ẹ̀yin àlùsùnà bákan náà ní gbogbo yín. ọlọ́ni ìwé ìlú náà òbí kun múlẹ̀ yóò sọ̀rọ̀ mo mú ẹ̀sìn wá mo mú Ramadan wá ìrọ̀rùn ni mo fẹ́ fún yín ọlọ́ni Almighty Allah never plan to put you into affliction. He never plan to punish you with his own religion. Religion is for peace. Religion is for mercy. Where do you get all this rubbish you are doing all about? Ọlọ́run mẹ́sìn wa Kùránì lọ́lọ́ mẹ́sìn wa nítorí kó lè bá jẹ́ àánú ni níbo mi nínú Kùránì tó ní yuridu Allahu an yukaffifa ankum Ọlọ́run ní kẹ́ ẹ máa ṣẹ̀sìn kó lè bá mú nǹkan fún yín ní ibo lè ti wá rí kankan ẹ̀sìn níbo mi Kùránì ní ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj tẹ́mi Ọlọ́run bá ní kẹ́ ẹ jẹ́ ogun kì í ṣe pé nítorí pé mo fẹ́ kẹ́ ẹ gbẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yín ò pé kẹ́ ẹ sin Ọlọ́run kẹ́ ẹ rí ọ̀nà Ọlọ́run ló pé Ànábì tó wá sọ láàyè wòlíì sọ́nà Ànábì iyyakum wal ghuluwa fi ddin ẹ wà kẹ́ẹ̀wù pẹ̀lú kẹ́sùn ẹ̀sìn dógún láwọn èèyàn lọ́wọ́ ẹ wà kẹ́ẹ̀wù ẹ wò lápẹ̀jùwe ọmọkùnrin tó wà lọ́dọ̀ wòlíì Gabriel àgbàlá Gabriel ní ìjọsìn mo sọ́njọ́ náà lọ mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin mi ìfẹ́ dárúkọ ẹ̀ mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin yìí tẹ́ ẹ fi fẹ́ sọ̀rọ̀ ìjọ́rọ̀ ta ẹ̀sìn ẹ̀ tí ti ọ̀rọ̀ ntọ́mọkùnrin yìí ṣe ẹ̀ ń sọ pé ẹ̀sìn ọ̀gá bẹ́jáde bí gòbá kí onígi láì ní pé ìwọ gẹ́gẹ́ ẹ̀sìn wo ní bẹ lára ẹ̀sìn wo ní bẹ lára ẹ̀ dàpọ̀ ẹbí léèrè ibo ló fi ọmọkùnrin yẹn sílẹ̀ wọ́n bá yẹn jẹ́ bá ti rí pọ́n bá yẹn jẹ́ tábàyì ìṣẹ̀lẹ̀ wọ́n tó ṣe jíjà yóò tó fèsì bòmí wọn ni wọ́n àṣẹ yọkàn tí wọ́n sì ẹni ọba sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ti kàbọ̀ òní wọ́n mọ̀ ti báyọ̀ bọ̀ àgbọ̀rí kí mùsùlùmí káwọn afọ ọmọ jẹ yàrá wọn ní pé ìwọ ọmọ lágbára ìwọ ọmọ kéwù ẹsìn ẹkọ kí wòmú dọkọjọkọjọ ìbẹ̀wò náà wọn lára yín ìbẹ̀wò náà tẹ̀fí yẹyẹ gbogbo àwọn àgbàlagbà ọ̀sàpẹ̀lẹ̀ mọ́ lára Islam ẹ̀yìn ni ẹ̀yẹyẹ ẹ̀ àtàkà àwọn ọmọ gbogbo àwọn afá yàrá ti ká ọ̀rọ̀ ọmọ ríjà àlìwà kọ́ ti àwọn ẹ̀yin náà ẹ máa gbáyé lọ ẹ ní rápẹ́lẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ sẹ́ yẹ̀yẹ́ Islam gbogbo ẹ̀yin àfa àgíríkì àfa tẹ́ yẹ̀yẹ́ Islam tẹ́ lérò pé dasọ́bù Islam ẹ ní rápẹ́lẹ́ Ọlọ́run torí ẹ̀ pàǹkànjẹ́ lára Islam wá di ẹ̀sìn tí gbogbo ayé ń wò wípé terrorist ni gbogbo wọn láyé tó ń tẹ̀yà bá gbéra wà ní dẹ́ni gbéra in the world tapalé bí ẹ bá gbéra wà ní délé alágbára ní ìpínlẹ̀ Yorùbá lónìí ẹ̀wọ́ pàtó tó sílẹ̀ aṣọ àpẹẹlẹ nira wà ní aṣọ yìí nira wà ní ẹ̀yin lẹ́sọ̀ di fìtínà mara yẹ lọ́wọ́ ìgbà tí wọ́n ti ń fi aṣọ yìí àgbẹ̀ bọ́ǹbù mo kì lọ́jọ́ náà lọ pé kìíní yìí yọ ayẹyẹ gbogbo sẹ́tàmì ẹ̀yìn Ọlọ́run sí sílẹ̀ ẹ̀yẹ mú ẹ̀sìn ẹ̀yẹ sọ ẹ̀sìn dógún ilé ayé ò lé tó bá yìí ẹ wá dákun níjọ́ bẹ́ẹ̀ ti sẹ̀sìn dógún kí lẹ́gẹ́ ìdìbò bẹ̀ lẹ́yìn pẹ́ ka owó ẹ̀rún owó ká ẹ̀rún àwọn tí wọ́n fi láàsì yín nítorí wàá burú jù tá a bá ń challenge àwọn DSS pé ẹ̀ ríran ni ẹ̀ rí àwọn tí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀ rí àwọn tí wọ́n sọ̀sọ̀ kúsọ̀ lẹ́nu ni tí wọ́n sọ pé àdẹ́sìn wa ni apá ẹgbẹ́ bísọ̀ ẹ̀sìn wa ni apá ẹ̀ rí wọn ni kí ló fà á majority gbogbo tó jẹ́ uniform àwọn èèyàn yìí pọ̀ nù wọn o wọ́n pọ̀ nínú sójà wọ́n bẹ nínú ọlọ́pàá wọ́n bẹ nínú DSS bẹ́ẹ̀ náà lẹ́sọ̀ náà wọ́n ti bẹ níjọba àwọn ọmọ lérò wípé ẹ̀sìn wọn ló ń mú láyà wọn orí bẹ́ẹ̀ ni wọn tó ń kankan ọmọ yìí kò tó kó fáírọ́ọ̀sì ẹ̀sìn
ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní fáírọ̀sì tẹ̀gbẹ́dẹ́ ìpìlẹ̀ ìbò lẹ́fẹ́ báyìí déwájú ọlọ́run ṣàgántà náà fún sákàfí mọ́ lásà tún di rí kù. تقول لله ماذا أين تلقاه تقول لله ماذا أين تلقاه. máa fẹ́ yára rasul tí a bá kó nǹkan méjì sílẹ̀ anábì ò ní mú nǹkan kan ju ètò sẹ́ńpù lànàbì wọn mú. sallallahu alaihi wasallam. kí ló dé ẹsẹ̀ lè máa yẹ lọ́wọ́ báyìí irú tẹ̀gbẹ́dẹ́ yìí àlòkù sáwùtì ti lé gbogbo wọn dànù wọn lé wọn jáde ó lásọ tẹ́lifí fẹ́ máa gbé wọ̀ wá lọ́rùn yìí tẹ́ni àwọn alágbàlagbà fi ẹ fẹ́ àjákì gbogbo agbára lẹ́yìn Yorùbá bẹ́ẹ̀ bá wà àjákì ẹ̀ kí lẹ fẹ́ gbàgbọ́ bẹ̀ lẹ́yìn kẹ́tọ́ lé àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn ẹ̀wù ẹ̀jẹ̀ bó ṣe sàn ní káyàmù ẹ̀jẹ̀ àrònú ẹ̀wù àdúró èèyàn tí wọ́n pa ní káyàmù sí àpẹẹlẹ ní kíní ìjẹ́ fún ìsìlámù ní àbúrú ìbúrú ẹ̀wù àdúró ẹ̀mí èèyàn tí wọ́n pa nítorí wọ́n burú ni pé mùsùlùmí lọ́pọ̀ jù lọ wọ́n pa ló jẹ́ sọ níjọ́ tẹ́ gbé òmìnir wọlé pé àwátá kì í sara yín àìsè mùsùlùmí lójú yín o ṣe é ṣọ́ ọ̀pá ṣe fà torí lójú yín bẹ́ẹ̀yàn kírun tó yẹ sí mọ́lẹ̀ tó bá yọ zaka títí tó dàbí ẹ̀rùpẹ̀lẹ̀ tó bá lọ Mọ́kà tó ju ti màálù lọ ẹ gbà wípé mùsùlùmí ni àfikún tẹ̀lé disruptive ideology tí yín tẹ̀lé kejì ẹni ọba tẹ̀lé ideology yín ìbá máa jalè ìbá máa fọ́lé ìbá máa gbé òwò èèyàn jáde ó ti tẹ̀yìn rẹ̀ lọ́dọ̀ yín ẹnu bí ọdún kan sẹ́yìn mo lọ program kan tí àwọn Aláròyé ṣe mo dé fìlà abetí ajá bí ọmọ Yorùbá ẹ bàbá ẹ ṣe tíráàkì mi tó nítorí fìlà abetí ajá tí mo dé àwọn nígbà tí kan náà yín dé fìlà dìsẹ́mbà abetí ajá ẹ bá bẹ̀rẹ̀ sí pèsè ó ti dẹni Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run làhú akún wàlẹ́ ìsàlẹ̀ yìí akún fáwọn àwọn ọkọ náà falẹ̀ hasan lórí jẹ̀mí kí ló dé tó jẹ́ pé ẹnu tí yín nìkan lọ́rọ́ sínú kí ló dé tó jẹ́ pé ntẹ́yìn bá wí jáde nìkan lòdòdó ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ lè pa wá mọ́ òkè tó mo ní ẹ má yẹ̀yẹ́ ẹ̀sìn pẹ̀lú fìtínà dá ẹgbẹ́ dé lóòótọ́ àwọn kan bẹ ní Islam lóòótọ́ tí wọ́n ìsara yín tí wọ́n ń ṣe ìbàjẹ́ ẹlẹ́sẹ̀ lọ́nà dá ènìyàn ẹni ọlọ́wọ́ bá tí ì pè lẹ́ni eré ìwà burúkú yín yóò lè sọ dẹ́ni eré ẹ kọ̀rọ̀pì àwọn èèyàn kiri ni àìmọye fake post ẹ̀yin náà ni ẹ sì parọ́ lẹ́yìn ìgbà tí Kùránì ti sọ yìí pé wọ́n inú ni kú lè húmọ́sá ti lúmọ́sá ká dá fún gbogbo abúni lójú ẹni àtàbúni lẹ́yìn rẹ̀ kò yẹ kó wọlé òkèmí yín tán sẹ́sìn náà lè léyìí ṣe ń tẹ́ ìgbéde tí wọ́n ẹ̀sìn yìí sí àwọn generation jẹ́ bọ̀ sẹ́ni ọ̀pẹ́ lè gbà yín lọ́wọ́ eléyìí tẹ́yìn introduce Islam kan náà bàbá wa introduce ti gbogbo ayé gbà àìmọye oníṣẹ̀ṣẹ̀ tó darapọ̀ mọ́ Islam àìmọye kírísítẹ́nì tí ń gbẹrẹ ní mùsùlùmí nígbà náà àwọn ẹgbẹ́ ìgbé wàhálà dé bọ́ọ̀ bá tiẹ̀ sọ yí pé gbogbo òlu káàdì bá àmọ̀yé lọ́kùnrin yàtọ̀ lẹ́sẹ̀kù gbogbo olóyè Èkó Lagos State ẹ lọ dáàdì wọn ẹgbẹ́ wọn ẹ máa ṣépè fún wọn ẹ máa ṣépè fún wọn kẹ́lẹ́ máa gbé Èkó kẹ́wọ́n tí ó ṣẹlẹ̀ sí ìlú ń dàpọ̀ mọ́ sápà ní population fi pọ̀ tẹ́lẹ̀ nígbà wá ní ọwọ́ funfun lẹ́fẹ́ tó sì jábẹ́ ìta ẹ̀fẹ́ funfun yìí gan gbogbo ara ti ń gan dúdú ọ̀họ̀ kò sí rí ẹ wo bí tẹ́ ẹ bá ìsìlámù dé ẹ wo bí tẹ́ ẹ bá dé màdàtà kọ́tùn fìlì ìsìlámì báyìí náà kùn. وأنتم يا عباد الله إخوان وأنتم يا عباد الله إخوان ẹ dákun mo wòye lọ. ماذا تقولون ilẹ̀ Yorùbá sá في ṣe. الإسلام بينكم wọ́n ní Boko Haram wọ káyà mọ́ ẹ̀sìn ló bẹ kó àná ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ Yorùbá ní ẹ̀jẹ̀ kú fẹ̀ fún yín àwọn Boko Haram ti ń wáyé wọn sì bí kan nílẹ̀ Yorùbá sí tó ju inú igbó Ọ̀yọ́ National Park ibẹ̀ yẹn wà kí ni reason tó fi sọ pé mo Ọ̀yọ́ National Park yẹn wà níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn sẹ́yìn pé wọ́n wá sí bóyá orílẹ̀ local government lẹ́gbẹ̀ẹ́ Ológbòmọ̀ṣọ́ wọ́n wá àtàkì àwọn tẹ́ ń sọ inú igbó Ọ̀yọ́ National Park tẹ́ ẹ bá wà wọ Ọ̀yọ́ National Park ó bẹ̀rẹ̀ láti òkè òkun local government bíi mẹ́tàlá lòun nìkan kó sínú gbogbo local government òkè òkun ẹ̀ńbẹ̀ńbẹ̀ ó wá náà títí ó fi lọ forí sọ káyàmọ́ níbi òpin rẹ̀ òpin Ọ̀yọ́ National Park bí wọ́n ṣe pa àwọn èèyàn táwọn sáwọ́ bòmí inú Ọ̀yọ́ National Park náà ni wọ́n sáwọ́ ta ló wá ní wàhálà òtí ìdílé Yorùbá o ta ló sọ pé wọn àti ìwọ́de Yorùbá àwọn tí wọ́n pààyàn tí wọ́n bẹ̀rù Ọlọ́run gbogbo ẹni tí bá rìn lẹ́sẹ̀ gbó ẹ ṣọ́ra nǹkan ti dé wàhálà dé wọ́n ti wọlé Yorùbá wọ́n pààyàn bí ìgbà tẹ́ ń pààyàn sí ẹ̀sìn lélẹ́yìn àbádẹ́wò ta ló sọ pé wọn àti ìwọ́de Yorùbá ta ló nítọ̀ nínú mọ̀nà tí mo fún bàbá wa láàfin tó wà bẹ́ẹ̀ mo fún wọn ní mọ̀nà kan sometimes ago mo ní bàbá kò sí ìlú páàkì tí ń rí old and new mo ní copy message yẹn ti tún ẹ bí wọ́n léèrè bẹ́ẹ̀ sẹ́ lọ́dọ̀ president Tinubu ẹ̀kọ́ lẹ́tà ẹ fún old Ọ̀yọ́ kó release ẹ fún ẹ̀yin tẹ́ ẹ ní ilẹ̀ ẹ̀bẹ̀ gbogbo monument ògiri àlàpà àwọn bàbá yín bẹ́ẹ̀ kò ì tán gbogbo òwe ìtàn níbi tó yẹ káwọn èèyàn wọn wá throughout the world kán wá wò ń bẹ́ẹ̀ àwọn ẹranko ni wọ́n ń yan bẹ́ẹ̀ kíjọba wá tẹ ìlú mi síbẹ̀ kíjọba ó gbé company kejì síbẹ̀ ọ̀nà tó kọjá ní Ọ̀yọ́ yẹn ó ní ọ̀nà Atlantic trade ayé ìjọ́nu tí wọ́n ń gbà láti Mali láti Atlantic Ocean tó bá ti bọ̀ wá dọ́rin Mali ó ní wọ́n gbà tí wọ́n fi kọjá ní Ọ̀yọ́ lọ sí north kíjọba ó fi train padà síbẹ̀ Ṣàgàrí fẹ́ la ọ̀nà yẹn nígbà kan ọ̀nà yẹn ló là wá látàbẹ́kúta tó là tó kọjá àṣẹ ní tó break Sokoto ni wọ́n target ọ̀nà yẹn lọ old Atlantic route ayé ìjọ́nu ó gba Ọ̀yọ́ kọjá ẹ sọ fún ìjọba kẹta padà kò sí ìlú tí àwọn ìlú tó lajú láyé wọ́n máa ní old wọ́n máa ní Newcastle bẹ́ẹ̀ ní Australia Old Castle sí bẹ́ẹ̀ New Jersey bẹ ní America Old Jersey sí bẹ New York bẹ l'America Old York sí bẹ ní Cairo ancient Cairo bẹ o Old Cairo bẹ New Cairo ni wọ́n lò nísìn kò sí tó burú kí ọba tó control ìlú méjì ìyẹn akẹ́kẹ́ lè súnmọ́ òkè òkun dáadáa
á lè jẹ́ kí ìfẹ́ padà láàrin ìyá tó gbọ́dọ̀ sọ á dẹ̀ lè jẹ́ kí ẹ lè establish pé tí ń jẹ́ Old Ọ̀yọ́ empire ibi báyìí láti lò ibi àwọn bàbá wa ti lò ní nígbà tí ẹranko tí ìjọba láwọn kó sílẹ̀ ẹranko mélòó ní kó bẹ̀ ó tó bí ẹ̀mẹ́ta tó ti lọ Old Ọ̀yọ́ lẹ́yìn àwọn mọ́kìtà mi mo kì ní wà bẹ̀ ibo lè ní wà bẹ̀ akàn wá fi gbó bora àwọn ẹni ibú kan wọ́n kan wọ̀lú wọ́n dẹ̀ lo igbó yẹn wọ́n take excuse igbó tá a mójútó wọ́n sì pa àwọn èèyàn lọ rẹpẹtẹ gbogbo national park ti bẹ Nàìjíríà ẹ dárúkọ ọ̀kan táwọn èèyàn ti ìlú òyìnbó wá láti wá wo ẹranko wọ́n sì lọ wo ẹranko ní Kenya ẹ dárúkọ ọ̀kan tí gbogbo èèyàn wà lọ wò torí àwọn ìpè wọn ti jẹ́ irun kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí ò bá wá sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ìjọba ẹ tún gbogbo inú gbó yìí bẹ́ẹ̀ bá rí tẹ́sẹ̀ síbẹ̀ ẹ lọ kọ́ báràkì sójà síbẹ̀ ẹ dáhùn sójà àwọn ẹgbẹ́ kí wọ́n establish síbẹ̀ ẹ kọ́ company síbẹ̀ bíbẹ̀ kọ́ ẹ dá Old Ọ̀yọ́ padà fọba Ọ̀yọ́ ìjọba ẹ bá wọn kọ́ ẹ jẹ́ káwọn èèyàn wá ra ìlú síbẹ̀ kó kálukú ra estate síbẹ̀ kí ni ọwọ́ bíbẹ̀ sì kọ́ ẹ lè kú sí méjì kápá kan náà bẹ fáwọn ẹranko kápá kan náà bẹ fún mo sọ̀rọ̀ yẹn tipẹ́